من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وفي الصعود هبوط أدعو لشيك السيوط طول الحياة وعلما كشيخنا المنفلوط وأنت في النطق ليس بسرك السام سيوط في النحو والصرف بحر محيطك الأطلنط وترشد الناس دوما بسرك الجال جالوت يا ربكم مع شيكي عبد الرحمن السيوطي بجاه طه محمد كذات جاني ولوتي أميجي بوتي كوني بوشيتا لاي لاي àlàáfíàtì كوني باوتا لاي لاي owó tó pọ̀ tí كوني بوشيتا لاي لاي ìgbàgbọ́ tí كوني dáńtà لاي لاي. حمدا وشكرا سرا وجارة حمدا وشكرا سرا وجارة لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا سرا وجارة حمدا وشكرا سرا وجارة لله رب العالمين حمدا وشكرا Allah atoki ọba tó ní gbogbo kíkí ìkí àti gẹ̀fọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn olóyìnbó Ànábì sallallahu alayhi wa sallam ẹ̀yìnbó Ànábì lẹ́ẹ̀kan náà sallallahu alayhi wa sallam wọ́n wá fún wa àwọn tó kọ́ wa tán rí wa tán jẹ́ àmọ́ Allah tó tẹ̀lé ọlọ́mọ wa kí wọn. jazallahu bil khayrati anna a'immatan. má jẹ́ kí ní yẹn olóòkè mo fẹ́ wá jíjá mi láàrin ìṣẹ́jú kan wá ká sókè. jazallahu bil khayrati anna a'immatan. wídáadá tó rẹ̀ yẹn. lana lakalul kuriyana ziban wasalizala lana nakalul kuriyana ziban wasalizala. ọ̀tọ̀ مولانا شيخ كمال الدين الحدبي رحمه الله تعالى. مولانا شيخ أدم عبد الله الإلوري رحمه الله تعالى.
أفهم يا أبا شيخ عبد المؤمن التجاني رضي الله تعالى عنه. مولانا أمر التجاني بالسلام أو مسجد هاكم بشي شيخ الله اغفر له وارحمه آمين. نعم وكي أفا أقبلات الله نسي دام الله حياتكم. تابعت نقول الناس يقولوا كي دالا تقول بي أفا ميتي سنو بابا لا نسي أنتو كو أفا من كيونو وسيلا نسي تاوهاري òkè gbogbo wọn wọ́n wá ń gbọ́ tí Haji Ibrahim sọ pé pòfẹ́sọ̀ dé tán tó gbé ilé ò kéré ilé ńlá ni bàbá wa ọlọ́mọdé ọba jẹ́ Amina. kí àwọn afá mi ọlọ́mọ mi kí yín gan ọlọ́mọdé ọba jẹ́ Àmín. afá wa gbé afá ọlọ́mọ mi kí yín afá wa tó jókòó wájú mi ní àyín afá wa rọ́yìn ọlọ́mọ mi kí yín. Àmín. wọ́n ní máa lam yakun adiban lam yu'addibu ghayrahu bí yóò bá lẹ́kọ̀ọ́ kò lè kọ́ ní lẹ́kọ̀ọ́ wa man lam yakun adiban la yastafid minhu ghayruhu bọ́ọ̀ bá lẹ́kọ̀ọ́ kò sí wúlò bá yóò jẹ́ lára rẹ̀ afọwọ́rọ́ yìí ẹ̀ máa ṣe bẹ́sẹ̀ ń ṣe lọ bẹ́sẹ̀ ń ṣe lọ bí yóò bá gbádùn àwùsọ kókò gbádùn. Mo wà ní níbo ni náà? Náà kò sí wàhálà ẹ jókòó mo yọ̀ǹda ní ẹ mo yọ̀ǹda ẹ jókòó mo yọ̀ǹda ẹ wọ̀ ká ṣebí kò kọ́ ẹ kí oníjú ọmọ yẹn á pọ́nlé oníjú bẹ́ẹ̀ lọ. Mo wà láyé pé ní mọ́mọ́ sọ́dá mo ṣe ayé pé ní ìjọ Sunday kọ́ abẹ́ọ̀kọ́ bẹ́ẹ̀ ni mo lọ 23 years ago. Wọ́n tó wá pè mí pé bàbá tó wá ní ọdún kẹta ìyá tó ní ìdí ẹ̀ àrọ́yẹ̀ mo wá pẹ́ débẹ̀ tó pé prógámù pọ̀ mo wá ń wa mọ́tò bí ẹni tí ò ní padà lé ẹni tí ó wà mí lọ sọ́run mo ní jẹun wá tó bá wà mí lọ ò ní jẹ́ tètè débẹ̀ jẹ́ máa rí àjèjá mi mo wá dáàbò fún ara mi ọlọ́run aṣọ níbẹ̀ láyé tó sọ padà. Alhamdulillah. Àwọn olówó rẹ̀ ti jókòó làwọn lọ́lá sẹ́mi kọ́ wọn níwèé wàhálà wọn pọ̀ díẹ̀ wọn ní mọ̀ pé tí wọn náà ń bá bọ̀ wọ́n rò pa àwọn ṣẹ̀fẹ̀ ni àmọ́ ayé pé mọ̀ pé àfa kan wọ ayé pé torí pé kì í sá afá rí ọ̀tọ̀ ní fáàrí oníwàásí ọ̀tọ̀ làbó oníwàásí òdodo lèmi ń pé káàkiri ayé bó bá wo fẹ́ mi bó bá fẹ́ mi wọ́n ló ní ṣòro àmọ́ bá tó ní mi ti fẹ́ mi fún ara ẹ̀ aláàjì Jamiu ayé pé mọ̀ pé yẹn wo ayé pé wọ́n tún ń retí mi láyé pé báyìí kí mo gbé lọ mo lẹ́yìn ayé pé ẹ̀yin èèyàn ẹ̀dùn bá fẹ́ láwọn àfáà àdìbò tí wọ́n bá ti ní mọ́tò tí wọ́n ti wọ aṣọ ńlá bàbá àfáà ni mo ló dùn mí tí mo gbọ́ kadà dídí bí bóyá tiẹ̀ kàmíkún abẹ́ ní kàmíkún àfáà Al-Muqtari tẹ pèlé ni mo gbọ́ wá sí wọn ọlọ́run jẹ́ rábà náà pẹ́ Àmín. ó dùn mí pé bóyá ọlọ́run kádàrá àfáà mi tọrọ wá ń ṣe wá sí kan níjó ní ìmọ̀ gbọ́ torí pé wọ́n gbádùn àfá ẹgbẹ́ rí ọmọ ṣe wá sí oníkílọ́ fẹ́ wí èyí mọ̀ nǹkan tán ọ mọ̀ kan bàbá wa dọ́kítọ̀r arabta shehan wọ́n ga bàtà anka asiya òfin asiya ìyẹn lè mọ̀ nǹkan tán bá mo wá ń gbọ́ wá sí àfá mùtọ́ ní àwọn bàbá àtànán ni wọ́n lò gbésí ayé wọ́n sì ráyé lẹ́jà wa lọ social media náà fi mímí àti ẹ̀ àwọn ń bẹ ń kọ̀rọ̀ yàrá ayé sì mú àwọn pẹ̀lú tí wọ́n ń ṣe bàbá láti ṣe káàkiri ayé ẹjọ́ sísá mi ṣe àwọn ológun káàkiri ayé nínú ọmọ kí bàbá láti ṣe táǹtì nílùú ẹ̀ ní ọmọ kí tá nílùú àfáà mi ṣe àdùnmọ́ mi nínú ọmọ kí. ọwọ́ lọ bẹ́ẹ̀ nínú àwọn àjìlá mi tàlá mi sì ṣe Usman ọ̀lànàṣẹ ọlọ́wọ́n jọ dáa fún ẹ síbẹ̀ dáadáa àwọn àgbàfà nìyẹn ṣe bàbá láti ṣe kú ọ láàfáà tí yóò máa dákọ̀ tó sọ pé ó ṣe àdákọ̀ ẹ̀ àwọn wúlò àmọ́ wọ àwọn aláàmù dára kan lókun kíw. Àbáwá Muqtaru Muhammadu Rasulullah àfa dáadáa àfa tó lọ ń sàánú tí o ṣe fáàrí wọ́n lọ ń bá sàánú rẹ̀ tó bá ń ṣe fáàrí tó bá gbà pàpàdé àgbàgbé tó onílẹ̀ kan náà. Ó wá ní ayé tá a lò lọ ní ìsìn ayé tá a lò lọ báàbò bá ti lówó wàhálà ni wọ́n kálukú wá lórí èèyàn wọ́n sì fọ́ wa náà wọ́n mú èjìyàn wọ́n jókòó sùn má àwọn bàbá tàná wá bọ́lọ̀ ń dú ọlọ́run wá tó wọn. Èsì àwa tèní tá a lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ fi kí abá Muqtaru nìyẹn ọlọ́run wá rí pé wọn bá wọn wá bílẹ̀ náà kí wọn
àfa tó dá parí fáàrí kọ́ ni òjì ẹ́ débi o wọ́n bí sínú ayé ni amọ̀rọ̀ àwọn ẹgbẹ́ fáàrí òjì wọn gbádùn àwọn èèyàn gbọ́ mi dáadáa torí pé mo fẹ́ràn àfa púpọ̀ ó sì pẹ́ ọlọ́mọdé bàjẹ́ fún wa. Àmín. náà ájọra Ibrahim Wallahu hayatuh. àwa ájọra jáwé yìí láì mọ̀ mo dúpẹ́ fún yín alikimam mo dúpẹ́ fún yín tẹ́ ẹ̀ kọ́ sí ọlọ́run. Alhamdulillah. àbá kílódé kí ló mú. Allah. àbá ó fi ìmúre hàn àwọn tó bí àbá àwọn àṣì ọmọ bí Alhamdulillah. àbá wa Ibrahim kí lè pè wọ́n délé náà Awídẹrẹ ọ̀kárílẹ̀ àbá bẹ́ẹ̀ ni fi ìmúre hàn sí olóore gbogbo ẹni tó lọ lé kéwú tẹ́ ẹ bá ti fẹ́ jẹ́ amájèrè ké mọ́nà wá lé kéwú tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ajèrè lé kéwú ká mọ̀ wá káwa náà jẹ́ yẹn nú ayé káwa náà báwọn ẹni tàná ẹ má ràn yẹn lé kéwú àmọ́ àwọn tó bá fẹ́ jẹ́ ajèrè lé kéwú kó ràn wá lé kéwú ẹ̀yin mú kí lẹ́nu aládìjẹ́ àmì ẹ ti ń sẹ́fà ti pẹ́ o láti bí 40 30 lẹ́tí ń dún yẹn nú lẹ́tí ń pààyàn lẹ́rìn lẹ́tí ń dún tọmọ òrukàn àtẹ̀ntẹ́ ẹ̀mọ̀ ó tara yín kàwé ó tara yín ríṣẹ́ ó tara yín jẹ̀yàn nú ayé ẹ wá pàdé àbá Ibrahim ẹ wá dúró tì inú mi kàn dùn mí mo ṣe jòkó ni Alhamdulillah. bí bá gba bílíọ̀nù lé nínú tí wọ́n máa dùn inú mi kàn dùn ara mi sì ń yá àtàárọ̀ mi ti ní ká mo jókòó débi mọ̀ ń bọ̀ nǹkan ṣẹlẹ̀ lánàá kò yẹ kí n débi náà mo ń bọ̀ ẹ wọ́n mi dáadáa kò yẹ kí n débi lẹ́nìí amákẹ́ sáyẹ ni gbọ́dọ̀ gbọ́dọ̀ wọ́n ti mi bẹ̀ tó pẹ́ ní omi ń dùn pé n tẹ́ ṣe lára ájúwa Ibrahim ó wá fi ẹ̀kọ́ kún parí yẹnyẹn alájùwà aláwọ̀ tó dáwọ̀ oríṣẹ́ jẹ́ òun náà ni Imam Al-Barka àti àfáwà ọ̀nà Allahu Akbar babájọ́ aláàbá balẹ̀ sọ ibù àwọn tó asọ̀rọ̀ fún Artemis. Gbọ́yìnrán níjà náà ń dádì. wọ́n dàda ni. Wà dàda ni lìkọ́ Ahmadu. bó bá fẹ́ yín ọ̀rẹ́ mọ́ ìgbẹ́ lórí ibú lọ́rẹ́ o ọ̀rẹ́ mi ò ti mọ ọ̀jọ̀ ọ̀rẹ́ mi ò ti mọ wú láàrin yóò ti mọ ọdún sókè nígbà tí mílíọ̀nù tí wọ́n ní wọ́n fẹ́ fi ra lẹ̀ ní bí wọ́n bá tẹ̀ fi ra lẹ̀ ńkọ́ yóò wá kó rẹ̀ sí ìdààmú pé ha tí n bá mọ̀ níta lónìí ṣe ó ṣòfò nù. ọmọ dúpẹ́ tó lọ kó orí bẹ́ẹ̀ lé mo kí ọ bàbá mi kò ní bàjẹ́. ájúwa alìsímọ̀ tí mo bá ti rí mi ọtí mi sá máa pa ni ẹ̀rọ pé mo kọ́ ń ké ni tó bá rí wá sí mi báyìí bàbá tó bá rí kinní kan bàbá ẹ wá ṣe àtìlẹ́yìn dáadáa mo kí yín kúṣẹ́ ibi dájú ìgbà mo lọ pọ̀ ọlọ́run tó ní òní orí báyìí lójú yín kò ní pín báyìí ẹ̀dìdì alájìjá mi mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ti fi àbá àrùn sáyé láwọn oníṣẹ́ ẹnu mo filẹ̀ wọ́n lẹ́ òun fíkìrẹ́ tó amẹ́ bàbá dọ́tọ̀ wọ́n lẹ́ òun fíkìrẹ́ tó amẹ́ وإني بنفسي هبته جدا والله غاية الحب لأنه مجتهد ليلا ونهارا على فكرة متهاون ó wá jẹ́ kí n fẹ́ràn bá ọ̀dọ́ sí ń gbádùn báyìí mo wá ń sọ fún àwọn ọmọ ẹ̀ aláàjì àbáyé ti di àríkọ̀sí dáadáa fún ọ̀dọ́ tó rí ẹ̀ bá pé tó bá mọ ti ń ṣe kó sùn gbogbo nǹkan ló fẹ́ ti àbá ṣubú kò ní ó tó ń ṣubú ó wá ní ọ̀rọ̀ tó yẹn pé nílùú iṣẹ́ mo fẹ́ jẹ́ yẹn ìlú iṣẹ́ mo ní mission lórí ẹ̀ ìjàlè ìsìnfọ́ wa nà wọ́n mú mi lọ́lé kéw mo ké Kùránì mo ka ìdádí mo ka tàwùjí mo jáde mo tún fẹ́ kàwé ẹgbẹ́ mi ò kàwé 419 ní í ṣe wọ́n ti lọ́dọ̀ káàkiri ni èmi náà gbọ́dọ̀ orípa náà rí o. bí yóò bá dé yẹn dáadáa ọ̀dọ̀ àlùmọ̀tàrù ṣe wọ̀ o ẹgbẹ́ wẹ̀rẹ̀ ni ó ní àbá òní wọ́ bẹ́ẹ̀ o tá a bá fi rí bẹ́ẹ̀ wọ̀ ẹ kú gbìyànjú Alhaji Jamiu àfa ní kí n máa bọ́ kí yín ibi tá a fẹ́ ràn àti rà kódà bó ṣe 50 million àti rà kódà bó ṣe 100 million àti rà wẹ́rẹ́wẹ́rẹ́ ṣé ẹn fàṣẹ ẹn báàbá àti ẹ̀rí yẹn pé ìyẹn mọ́sọ̀rọ̀ ó pè nú ayé wọ́n sì ń dá ọ lóhùn Alhaji Jamiu ọbẹ̀ tẹ́ ń ṣe yìí kò ní dí kókó. Àmín. àdúrà ló ní kí n ṣe wọ́n máa ń gbé bàbá àdúrà ní ẹ ṣe nínú àwọn ìdáná wa sì ní tó ti pẹ́ yé ṣe owó afá ẹni tẹ́ ẹ ti jọ ń ṣe owó amú afá kan débẹ̀ wàá gbádùn sí
ọwọ́ ń ké ta wọn pé kíni àti ìyó náà àwọn wọlé tó wá pọ̀ yìí Mákà lèmi àti bàbá yìí ti pàdé àti mara tẹ́lẹ̀ àmọ́ Mákà umura lọ́lọ́dẹ umura àbí oní àràfà lọ́lọ́dẹ sáyẹn wa tẹ́ ibi sí i mo wá rí ìmáàmù nígbà mo rí ìmáàmù tán mo tún wá rí al-Ibn al-Karim ní sùyókè lè kóra máa tọ́mọ bá dá yóò dọ́mọ àwọn àgbàlagbà aláàtì jámi ní kí n ṣe àdúrà níjọ́ tá a fà wá fún mi láì fi ilé inú mi wá ń dùn ó tó wá náwó fún mi inú mi wá dùn àsìkò ló ń ṣe mi sílẹ̀ ìjọba tèmi náà rí báyìí o èyí ṣe tó ní bẹ́lọ́n tó bá rọ́ ọmọ rí tó láti mọ́ bẹ́lọ́n ìjọba mi ó rí báyìí o kí yẹn lọ ní ẹgbẹ́ kò dàbí kó rí kéèké o kó wá rí. níbi ó bí wọ́n tó padà gbà níjẹ́ o aláàjì ní kí n ṣe àdúrà náà ní kí n ṣe àdúrà náà ní wàá ṣe àmọ́ àdúrà mi yóò lọ́rọ̀ nú kí ni àdúrà náà ni pé bó o ṣe náà ni o sì máa ṣe lọ. ó sì máa ṣe lọ. wọ́n mi nìkan lọ́ta o wọ́n jẹ́ pé nìkan lọ́ta fún ọ wọ́n sì ó ti ń ṣe lọ o wọ́n sì rí àwọn kan lé ní kò gbàgbé àná ọ̀ gàdú báyìí lọ́ba tọ́mọ ní dọ́là tí wọ́n yẹn lọ́ba dẹ̀ ti ń ná owó lẹ́ẹ̀kan inú mi wá ń dùn pé káyì ilé ìjọ wa àwa máa ń náwó ni yìí ṣe wà fún àtúnyàwó tó lé náwó ẹwà bá mi ṣe ń náwó lẹ́ẹ̀kan mọ́mọ́ ẹ̀pẹ́ ṣé mọ́mú sàdẹ́là àwọn olóríire nù ni àlébà wọn náà ni olóríire nù ni mọ́mú ẹ̀pẹ́ àwọn àni àlùbáríkà nù ẹ bá ń kí ṣé wùlé dáadáa ẹ bá ń kí wọ́n lé kí wọ́n gbọ́ kankan ẹ bá mi ṣe ń náwó wọn ò jí owó èso òfin lè náwó àbáyé náà bí ṣe máa ń ṣe nù mi wá ń dòbe káàdì èyí jọ wájà rí àwọn máa ń gbówó lóde ní àṣì ní àwọn tó ń bọ̀ wá lẹ́yìn ẹjọ́ gbèsè alápò ni pẹ̀lú àwọn orúkọ tá a kó lé ẹtí bá wa bọ̀ wọn náà ni. bó o ṣe ń ṣe náà ni o sì máa ṣe lọ. ó sì máa ṣe lọ. wá sí mi náà nù. bàbá wa ọlọ́nàṣẹ. èèyàn kì í ṣe èrú èyí kó o máa máa láàbọ̀. ó ṣe ń ṣe náà ni o sì máa ṣe lọ. ìsálímọ́rù mutawadi'an yúwẹ̀. ìsálímọ́rù mutawadi'an. ìsálímọ́rù kánà mutawadi'an. ìsálímọ́rù kánà mutawadi'an. wa ma sala da'iman murtakiyan. wa ma sala da'iman murtakiyan. bó o bá ti ń tẹríba kí ló máa ń ṣe. ìsálímọ́rù kánà mutawadi'an. وما زال وما زال دائما وما زال دائما وما زال سرمدا متراكيا وما زال سرمدا متراكيا مرتكيا هو ارتكو يرتكي ارتكاء مرتكي يسدي وابو مكيو gidi wa makio ki wiye wa o lè pàdé mi kò sọ ń sápò ó wí tí ẹ ń wí tí mi ìwọ àbọ̀ wa mọ kí o nǹkan ṣe ọ́nu ọ̀bọ̀ mọ kí o kò jinlẹ̀ kò sì mọ̀ lọ́sọ. tí bá wọ àwọn ọ̀rọ̀ rẹ̀ lórí TikTok àlórí ẹ̀ pé dáadáa mo lọ sí ìrònú yìí ìrònú yẹn pọ̀ ìrònú yẹn jinlẹ̀ ẹ̀ gbọ́ ó jinlẹ̀ mọ́pọ̀lọ́mọ rẹ ànírònú jinlẹ̀ ọpọlọ yẹn jinlẹ̀ mọ́pọ̀lọ́mọ yìí ti ń rí àwọn àkàbárùn mùtàháyìrùn wà àbárùn àlùfàhájà tó jinlẹ̀ tó sì wúlò ọpọlọ náà ní dàrú. àmín. ó jọra lójú àwọn ọ̀dọ́ kan bẹ ní ìsìn tọ́wọ́n bá ti ṣe kùnkẹ́ kan fún wa ní àwọn àjọra wọn lójú wọn làwọn tó báyìí kí láàbìrú wọn wé àbá ìkọjú sí mi kí láàbìrú wọn wé kí ni kí bìrú wọn wé bá ń wí. wàhálù lìgàbá. mísìlù lìgàbá yìí. ọ̀kadì lẹ́yìn. fàdáhù mú. ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n jọra wọn lójú wàhálù lìgàbá. mísìlù lìgàbá. fàdáhù mú. ọ̀dọ́ àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ álù lìgàbá amukun mẹ́kọ̀ ni wọ́n. àwọn ẹ̀dùn kọ́ mọ́kẹ́ oníṣẹ́ ọdún lóko 32 years. a sì láṣeyọrí mẹ́ alọ́mọdé olú Amẹ́ríkà àní London tí yóò jù wá lọ. ẹ bá ń sàmì dáadáa. wàhálù lìgàbá. àwọn òmùgọ̀ yẹn nú ọ̀dọ́. mísìlù lìgàbá yìí. bàbá wa wọ́n ní mísìlù lìgàbá yìí eruku ni wọ́n bàbá jáde eruku bá kù sí yẹn lójú kíláàsì. gbè wọ́n dànù. fàdáhùn wọ́n bá rú wọn ṣe òrùlé lọ́jìnà. wàhídì anzama. wọ́n ṣẹ́rí kúrò níbi nǹkan tó wọ̀rì ó dá.
تنعش wàá máa ga sí ni. ويحيى Yasama yaani سماؤه bakiyatu ruhi ntokunu oríire ìsẹ̀mí tó ṣe ó lò dáadáa. Lọ́sẹ̀rì àwẹ̀ kísà amaramu amọ̀bìládé amọ̀gbòrúnlò agbádá ló yí ọ̀run wáyé amọ̀rìnrìn àbájọ wa máa ń dábì lọ́rùn tó bá ń rìn báyìí kárí láyé ó mọ̀rìnrìn ó mọ̀ jókòó tó orí ó sì fọ́ ọ̀tá pé wọ́n lọ sí wàhálà wà dé báyìí. ọ̀gá ọ̀tọ́ orí ó sì fọ́ ọ̀tá pé wọ́n lọ́rùn mo kàn ń wọlé ẹ̀ka pé wọ́n lọ́rùn dákú Ibrahim tèmi náà rí báyìí bá آمين kó o náà orin kó mọ̀ rìnrìn آمين kó mọ̀ rọ̀ sọ Àmín. èyí sì tó rọ̀ ọmọ ọlọ́mọ tí mo rí òní dùn òní sórí ire kalẹ̀ dunu sọmọ ọlọ́mọ kí tọmọ rẹ dà ẹ bá ń tẹ́wọ́ fún Haji Ibrahim. gbogbo yẹn abá wa tẹ dó ti aláàjì ó ti dá Haji Ibrahim náà nù يا الله Khatiman Makdiya آمين ẹ̀yin ya ọlọ́mọ bá ń dó ti ọmọ mi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ mi náà ni ọlọ́mọ jù lálẹ́ barika آمين abọ́ ní àyè òsè dáadáa má bọ̀ mo bọ́ ní àyè wá kí mi mo bọ́ ní àyè òsè dáadáa irú ń tá a fẹ́ kí wọ́n ṣe rèé má bọ̀ òsè dáadáa ọlọ́run jù ọmọ ẹni gbé 10 million sílẹ̀ آمين 20 million sílẹ̀ آمين 50 million sílẹ̀ آمين àwọn tá a bẹ̀rẹ̀ ń kó o jọ làwọn báyìí àwọn eléyìí òsì náà lè ná fọlọ́n wọn á náwó fọlọ́n dáadáa sínú ọlọ́run bó dùn yóò bá ṣe wọn náà bẹ́ẹ̀ آمين ọ pàdé oríire náà ní ma bẹ̀rẹ̀ kò dóor bí sẹ́yìn kẹrí mi jẹ́lì ní ma bẹ̀rẹ̀ kò dóor hàrà mi sẹ́yìn ọlọ́run jẹ́rì yín gáà ọlọ́run jẹ́rì yín gáà ní ma bẹ̀rẹ̀ kò dóor ní ma bẹ̀rẹ̀ kò dóor ní ma bẹ̀rẹ̀ kò dóor àdúrà rẹ ti gbà ẹ fọdọ fọdọ. wọ́n ń ṣàdúrà fún ọ lọ́wọ́ lẹ́yìn àlùbáríkà wọlé ọlọ́run wọlé àwọn tó bí àwọn tó dé yìí ó lọ àlùbáríkà tí ó pọ̀ آمين bílíọ̀nù mo ń bẹ lọ́wọ́ bá fún ọ آمين tó ní bàbá ẹgbàá mọ́tò آمين bó ṣe máa ń ṣe nu ní síra wà jára ó sọ rere tí ó pọ̀ آمين àlùbáríkà ó sì kún ọ̀rọ̀ rẹ Àmín. kó tóbi tó bá ń dé ọmọ bá ló pàdé ẹ bá ń ṣe àmì fún آمين ìdílé ó ti rí bẹ́ẹ̀ آمين ó ti rí bẹ́ẹ̀ آمين ó ti rí bẹ́ẹ̀. آمين Alhaji Ibrahim tẹ́wọ́ mo kí bàbá wa ọlọ́rẹ̀ bàbá àlùbáríkà bàbá lọ́fẹ̀ẹ́ bàbá àlùbáríkà àsìkò tẹ́ ẹ dé yìí àsìkò tó dáa ni wọ́n lọ agbálá nìyẹn dáadáa ní جحاجح ìfẹ́ kakíw kẹ̀kẹ́ ìjà ájú lẹ̀ kí ni wọ́n bá kakíw bá láàmú kí nǹkan sí ọ́nù wàá bà mí lé ìyọ̀ ní wàhálà nù wọ́n á ní ọmọ ọ̀rọ̀ kí ṣe àwọn bàbá àwọn kan láti ìtàn ní mọ́jú bàbá ẹgbẹ́ tó tán ní mọ́jú kọ́ ọmọ nǹkan kan ọ̀rọ̀ yẹn ń bọ̀ ké wo ló ké ọlọ́run wọlé abẹ́ ìbá náwó sáfà yìí wútúbà yìí lọ́ọ̀gá wútúbà mi tí mo máa ń ké ọlọ́run wa wọlé wútúbà yìí wọlé bàbá tó dé yìí wọlé àwọn tó bí wọn tí wọn pa yé lẹ́kún Haji Ibrahim ò ní jábọ́ láyé lẹ́yìn. آمين bàbá àlùbáríkà Haji Ibrahim kárí ẹkú ìnáwó ẹ̀kan ọlọ́run bá dúró tì yín آمين ò ní jábọ́ láyé lẹ́yìn آمين ó máa gbà sí ni آمين nínú ìlú yìí ó ra ilé tó máa gbé آمين gbogbo dáa lọ́run ṣe fún ọ آمين wọ́n lágbé yẹn jẹ́ Ibrahim kó láyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ní lọ ọkọ̀ ohun tó wọ́ sẹ́yìn mi آمين ilé ayé wọ́n ṣe yé di آمين àtẹ̀yìnà babaka آمين rọ́ọ̀mà imtidadi آمين fala tu'ayyibur jahannam آمين ya Allah آمين ya Fattah آمين ya Razzaq آمين ya Wahhab آمين ẹ bá ń sábẹ́ mẹ́ta mẹ́ta. آمين mo yọ̀ǹda. آمين يا الله Alhaji wa Jamiu ẹ jẹ́ kó mo yọ̀ǹda mo yọ̀ǹda àdúrà yóò gbà آمين ẹ dùn dúkú yìí nínú ẹ mọ̀ kàn dùnú آمين kò ní bàjẹ́ fún yín آمين kò ní dàrú fún yín آمين àtọmọ àti gbogbo ẹbí náà Àmín. kò ní bàjẹ́ fún wọn láéláé Àmín. ẹ wá ní wàlá hawla ولا قوة ẹ bá ní náwó sí Alhaji Jamiu ẹ bá ní náwó sí wọn ẹ إجا jọ نوسوا ọlọmọ fi nǹkan sí yín آمين ọ̀dọ̀ wa bákan náà ọ̀dọ̀ ṣéwù bákan náà ọ̀dọ̀ gbogbo àwọn àbá ńgbà ẹ bá sì bá wà bàbá ẹ tó ń sì bá wọn mọ àbẹ ẹ̀kọ́ ni bàbá ẹ àwọn bàbá kò sì dira wọn lọ́wọ́ èyàn àbá àti ẹja sí yàn ẹ kò ní kalẹ̀ Alhaji Jamiu Ọlọ́run ní fi ọ̀pá wálé kún o آمين Ọlọ́run ní fi ọ̀pá wálé kún o آمين Ọlọ́run ti ṣe lọ́sọ̀ bọ́ra ó ní kó mọ́ wa lọ́wọ́ o آمين ṣé o ní kí n máa sọ bẹ́ẹ̀ kó yóò máa dá sí ni آمين wọ́n ní yóò máa dùn sí ni آمين wọ́n à ní fi ọ̀pá wálé kún o Àmín. ó ní kú òjijì o. آمين ó dúró ti Alhaji Ibrahim gbogbo ọmọ yín gbogbo ọmọ ara àná ọlọ́wọ́n bá ní آمين àfa yìí ń dunnú ó lè gẹ láyé àkókò rẹ nìkan tó fún support
ṣé ìbẹ̀rẹ̀ mọ̀ dáyé sí o ẹ̀ bàbá wọ̀ dáyé sí ẹ̀ kan pọ̀ wọn ni o ẹ̀yin wá ní èjìká yín ní àbá yín gùn tó fi rẹ́sẹ̀ dúró ní ẹ̀yin náà ò ní jábọ̀ lẹ́lẹ̀. Amina. Ọlọ́run wọlé agbóni tí mo fẹ́ wí bàbá lánàṣẹ náà lónìí bàbá lánàṣẹ lónìí tó bá ń gbọ́ àkànbí ọlánàṣẹ mo tó fọlá àkànbí ọlánàṣẹ bẹ́ẹ̀ lọ́wọ́ fún yín àbá tó ju àbá lọ kọ́lọ́run wọlé bàbá náà kò sọ́ọ́rì tó káàbì wọ́n jẹ́rìí tó káàbì lẹ́kọ́ọ́lì káàbì káfáàní káàbì wàlláhàmdu àmín mẹ́tamẹ́ta subhana rabbaka. bí mo ti ṣe ti bàbá gba wíkoko owó kò náà bàbá gba wíkoko 50,000 owó kò náà bàbá mi àgbà ọlọ́rẹ̀ 50,000 owó kò náà bàbá gba ọlánẹsẹ̀ 50,000 naira látọ̀dọ̀ mi ọlọ́run kò jẹ́ kí a rí àwọn àgbàlagbà pé bàbá mi àgbà ọlánẹsẹ̀ ẹ bá ń ṣàdúrà.